láti iléeṣẹ́ Bond FM 92.9 gẹ́gẹ́ ní aago 10 lù. Ẹ káàárọ̀, ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ Bond FM 92.9 ẹ̀ka rédíò Nàìjíríà tó wà ní Onígbòǹgbò nílùú Ìkẹjà. Ganiat Bello Ashiru lóníròyìn yìí. Ìjọba àpapọ̀ ti kéde pé kékulé kó gbọ́ kó sọ fún toko káàdò gbọ́ kó rò fún òbẹ̀ pé lọ́la òde yìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún yìí ìsinmi lẹ́nu iṣẹ́ yóò wáyé fún àwọn òṣìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè yìí láti lè sàmì sí àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Alákòóso fẹ́tò abẹ́lé lórílẹ̀-èdè ọ̀mọ̀wé Olúbùnmi Túnjí Òjó ló fi ọ̀rọ̀ yìí léde pẹ̀lú ìgbóríyìn fún àwọn òṣìṣẹ́ ọba lórí ipa takuntakun tí wọ́n ń kó lójúnà àti jẹ́ kétò iṣẹ́ orílẹ̀-èdè yìí lè máa fò lókè lálá àti ìpèsè ọ̀rọ̀ fún ilẹ̀ yìí. Bákan náà ni wọ́n rọ àwọn òṣìṣẹ́ láti mú iṣẹ́ wọn lọ́kùnkúndùn nítorí pé àpọ́nlé ò sí fẹ́ni tó bá múṣẹ́ rẹ̀ lọ́lẹ̀. Ẹ̀wẹ̀, ó ní ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ti ṣetán àti mú ìdáàbòbò tó péye wáyé fún àwọn òṣìṣẹ́ ilẹ̀ yìí àti tòkè òkun pẹ̀lú kíkí àwọn orílẹ̀-èdè yìí kú àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìní ìgbàgbọ́ nínú ètò ìrètí ọ̀tun létí ìṣèjọba yìí gùn lé gẹ́gẹ́ bí ìlérí wọn lórí àti mú ìfàyàbalẹ̀ àti ètò ọrọ̀ ajé tí yóò máa fò lókè lálá túbọ̀ máa fẹsẹ̀ rinlẹ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ tó ń rí sí ìlọgẹrẹ ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó ìyẹn àjọ LASTMA ti ṣíde àwọn ètò wọn lórí bí wọ́n ṣe fẹ́ ṣe àmì sí ọdún 25 tí ìjọba ìpínlẹ̀ Èkó dá àjọ náà sílẹ̀. Níbi ìṣíde náà, olùdámọ̀ràn sí gómìnà lórí ètò ìrìnnà ọkọ̀ ọ̀gbẹ́ni Ṣọlá Gíwá ṣàlàyé pé àjọ̀dún náà dá lórí ètò iṣẹ́ wọn látẹ̀yìnwá nítorí tẹ́ ò bá gbàgbé ọdún year 2000 ní ìṣèdásílẹ̀ àjọ LASTMA bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ló gbóríyìn fún gómìnà Bájí Sanwó-Olú lórí àtìlẹ́yìn tí wọ́n ń ṣe fún ètò ìrìnnà ọkọ̀ nípínlẹ̀ Èkó àti àjọ LASTMA lójúnà àti jẹ́ kí ètò àyíká lálàáfíà. Láfikún, Gíwá àjọ LASTMA ọ̀gbẹ́ni Ọlálékan Bákàrè Òkì ṣàlàyé pé ìgbésẹ̀ ètò ayẹyẹ ọdún 25 ọ̀hún ni wọ́n ò fi mọ rírì àwọn òṣìṣẹ́ àtàwọn ètò míì tó jẹ́ ti àjọ LASTMA àti pé ètò òfin tó ti rọ̀ mọ́ ti àjọ LASTMA tọdún 2018 ló wáyé lórí ìkóníjàánu lẹ́nu ìrìnnà àti àmúyẹ ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Èkó. Ọ̀gbẹ́ni Bákàrè Òkì wá rọ àwọn òṣìṣẹ́ àjọ LASTMA láti máa ṣiṣẹ́ wọn láì ní àbùkù nínú pẹ̀lú pèsè ètò ààbò tó péye lásìkò ìrìn àjò fún àwọn awakọ̀ tó ń rìn ní ìpínlẹ̀ Èkó. Ìròyìn yálẹ̀ta tààrọ̀ ìkọ́ni jù báyìí lọ aago 12 ọ̀sán ní ká tún pàdé fún àkójọpọ̀ ìròyìn. Wàyídàt Fágbọ́ọ̀lù lóòtú ròyìn yìí. Ganiat Bello Ashiru lórúkọ tèmi tí mo kí yín pé ẹ múra sí iṣẹ́ òní ire o.